Ẹ kú dédé ìwòyí, ẹ jẹ́ ká tún jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 24 oṣù kejì ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìforígbárí láàrin Dangote àti àwọn iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ ìpèsè epo bẹntiróòlù tí kò dára tó. Dangote ti tahùn sí iléeṣẹ́ NNPCL lábẹ́ rẹ̀. Ààrẹ iléeṣẹ́ AFDB Adésínà Nasima àtàwọn míì gbè lẹ́yìn Dangote. Àwọn aṣòfin béèrè fún kí wọ́n dá ọ̀gá àgbà àjọ NMDPRA dúró lórí ọ̀rọ̀ kan tó sọ. Lórí ìwọ́de àti ìfẹ̀hónúhàn ẹ fòpin sí ìṣàkóso tí kò dára. Àwọn ìsọmọǹgbẹ Obi àti Tinubu gba ilé-ẹjọ́ lọ. Lábẹ́ rẹ̀, èmi ò bẹ̀rù ìgbésẹ̀ ilé-ẹjọ́ kankan rárá. Ẹ jẹ́ ká pàdé ní ilé-ẹjọ́. Ọ̀nànúgà ló sọ bẹ́ẹ̀. Olórí òṣìṣẹ́ bòńkẹ́lẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn Kimberly Chitu náà ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí orí kó Trump yọ lọ́wọ́ ikú òjijì. Ìwọ́de àti ìfẹ̀hónúhàn tún fẹ́ wáyé ní ọwọ́ kan òṣèlú nínú. Wike ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Fubara béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Rivers láti gbógun ti àwọn tó ń jí epo rọ̀bì wà ní ìpínlẹ̀ náà. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ṣe ìlérí ààbò tó péye fún àwọn tó fẹ́ ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí. Lábẹ́ rẹ̀, ó ní kò ní sí ààyè rárá fún àwọn jàǹdùkú láti lo ìwọ́de náà fi dáná sun dúkìá ìjọba lórúkọ pé wọ́n ń ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti pa á láṣẹ fún ilé iṣẹ́ mọ̀nàmọ́ná NERC àti DISCO láti gbé ẹsẹ̀ kúrò lórí àfikún owó tó fi lé owó iná àwọn band A. Wọ́n ti kéde orúkọ Tóbi Amusan gẹ́gẹ́ bí ẹni tí yóò gbé àsíá orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n kéde Ọpẹ́yọrí gẹ́gẹ́ bí balógun àwọn ikọ̀ tí yóò ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìdíje Òlímpíìkì ọdún yìí ní ìlú Paris lórílẹ̀-èdè France. Àwọn ìròyìn lóríṣiríṣi lẹ́ ó jẹ gbádùn ẹ̀ bó ṣe ń jáde láti ní ìwé ìròyìn The Matrix. Ẹ darapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.